ọjọ́ ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá yìí ní ọjọ́ 24 oṣù kínní ọdún 2025 tá a wà yìí, èyí tí àwọn olóyìnbó á pè ní the 24th of January 2025. ẹni àjálù ló máa já wọnú ẹbí gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyan àwọn mọ̀lẹ́bí ẹ̀ nígbà tí ẹni tó jẹ́ àgbà ilé wọn tó jẹ́ ẹ̀gbọ́n fún ìyan ẹ̀gbọ́n ẹ̀ tó dàgbà jù tó jọkùnrin Onímọ̀ẹ̀rọ Sunday Mákindé tí bàbá náà tó kú lójijì ní ọ̀gànjọ́ òru, tó sì jẹ́ pé gbogbo àwọn èèyàn ńláńlá káàkiri Nàìjíríà ni wọ́n ti ń bá gómìnà Ṣèyí Mákindé iná ti ń bá a kẹ́dùn báyìí. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé kì í ṣe pé Onímọ̀ẹ̀rọ Sunday Mákindé ó ń ṣàìsàn tẹ́lẹ̀ tàbí bóyá àìsàn dáa gúnlẹ̀ tá a bá ní àìsàn náà ni ló padà ṣe okùnfà bó ṣe kú, ṣùgbọ́n tí wọ́n ní lójijì ní nǹkan tó padà pa Onímọ̀ẹ̀rọ Sunday Mákindé ló bẹ̀rẹ̀. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé nǹkan bíi aago 3 ọ̀gànjọ́ òru kọjá ní ọjọ́ ẹtì ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá yìí, ìyìn Onímọ̀ẹ̀rọ Sunday Mákindé inú mà jáde láyè, tó sì jẹ́ pé ní ìgbà tí ilẹ̀ mọ́ ẹni tó jẹ́ àbúrò fún olóògbé Sunday Mákindé tó jáde láyé lẹ́ni ọdún 65 tí ó tún jẹ́ ẹ̀gbọ́n fún gómìnà Mákindé ìyún amòfin Olúmúyìwá Mákindé tó jẹ́ bàdà Olúbàdàn tó tún jẹ́ mọ́gàjí ilé àìgbọ́fá tó jẹ́ ilé àwọn gómìnà Mákindé ló fi àtẹ̀jáde síta láti kéde ikú ẹ̀gbọ́n wọn. Lẹ́yìn náà sì ni agbẹnusọ Mákindé ọ̀gbẹ́ni Sulaiman Ọlárẹ̀wájú náà fi àtẹ̀jáde síta lórúkọ gómìnà láti kéde ikú ẹ̀gbọ́n ẹ̀ ìyún Sunday Mákindé. Lẹ́sẹ̀kẹsẹ̀ yìí ni àwọn èèyàn náà ti ń wọ́ lọ ilé ẹ̀gbọ́n Mákindé láti bá a kẹ́dùn. Kódà igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Báyọ̀ Lawal, àwọn olóyè ẹgbẹ́ òṣèlú PDP pàápàá ètí ìyàwó ọba Rashidi Ládọjà Alhaja Mutiat Ládọjà wà nù wọ́n ti ṣàbẹ̀wò sí àwọn ìdílé tí olóògbé Sunday Mákindé tán fi sílẹ̀. Bẹ́ẹ̀ ni gómìnà Mákindé fún rẹ̀ ó ti lọ bá àwọn ìyàwó àtàwọn ọmọ ẹgbẹ́ ẹ̀, ó ti lọ bá wọn kẹ́dùn o, tó sì jẹ́ wípé títí dàsìkò yìí ní àwọn èèyàn ńláńlá káàkiri Nàìjíríà ni wọ́n ń bá gómìnà Ṣèyí Mákindé nọ́mbà kẹ́dùn wípé kó mọ́kàn o, àwọn mọ̀ pé ikú ẹ̀gbọ́n ẹ̀ náà bà lọ́kàn jẹ́, ṣùgbọ́n wọ́n gbàdúrà fún pé Ọlọ́run kò ní bẹ̀ yín ẹ̀ jẹ́, yóò dúró ti gbogbo nǹkan tó fi sílẹ̀, kò sì ní ṣe ikú ẹ̀ ní àkúfà láàrin ẹbí Mákindé. Ẹgbẹ́ àwọn gómìnà apá gúúsù orílẹ̀-èdè Nàìjíríà èyí tí wọ́n ń pè ní Southern Governors Forum, àwọn náà wọ́n ti bá akẹgbẹ́ wọn Mákindé wọ́n ti bá a kẹ́dùn nínú àtẹ̀jáde tí alága àwọn gómìnà apá gúúsù Nàìjíríà ìyún gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn tó fi síta ló ti bá gómìnà Ṣèyí Mákindé kẹ́dùn wípé àwọn mọ bí ikú ẹ̀gbọ́n ẹ̀ bó ṣe dùn, ṣùgbọ́n tán ni kó mọ́kàn kó sì gbà fún Ọlọ́run tó ń pa gbogbo ẹ̀mí, tó sì ní àwọn wà pẹ̀lú ẹ̀ lásìkò yìí, àwọn sì ń bá kẹ́dùn, àwọn bá ń dárò gidigidi.